The sun will rise, the moon will show. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ibayi Olabi Horere. Aye be Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ibayi Olabi Horere. Aye be Okoto. Kotofa. No, Shori Kotofa. Aláìní ti ju ara ẹ. Shori Kotofa sáyé ọmọ lọ́mọ. Nígbà tí ìjọba tí wọ́n post ẹ sí bíbá ẹ, don't believe pé as a corp member ma train àwọn ọmọ yìí, o ma stand in like a mentor fún wọn. But what did you do? O fọmọ lóyún. Instead of you to keep your weapon of destruction to yourself, o fi pa yàwọn èèyàn láyé jẹ́ kiri. Shori kan tó ṣẹlẹ̀ ń sìn. Kò sí problem o. Kò dẹ̀ máa gbàdúrà kí nǹkan má ṣe ọmọ yẹn. Torí tí nǹkan bá ṣe ọmọ yẹn, Daniel, tí nǹkan bá ṣe ọmọ yẹn, nǹkan tí wọ́n máa bá ẹ fà, máa make sure pé you rot in jail. Ẹ̀wọ̀n ló máa kú sí. Aláìní tìjú. Ó fọmọ lóyún lọ́mọ tó yẹ kó ọmọ kékeré. Aláìní tìjú ara ẹ̀. Doctor, ẹ jọ kí ni update? Ọmọ ẹ lose ẹ̀jẹ̀ gan. As in, ó lose ẹ̀jẹ̀ gan. And we try all our possible best to stop the heavy flow. But this got complicated. But I'm afraid to tell you that she didn't make it. Huh? When she didn't make it, you're gone. Oyomi, my neighbor. But I think you should explain things to her that in tone conju she nisin o she ma she to ma su. Even if she can't abstain now, there are different ways of preventing pregnancy. One of it is using of pills. And we can work before or after sex. Then that will prevent pregnancy. Really? Yes, it will really. Damn me! Boss it out, doctor sọ pé negative the result. You're not pregnant. Why are you crying? It's okay. Doctor sọ pé oh no, you're not pregnant, so it's okay. You don't have to cry. Jen. Okay? Oh no. My parents were wá sí school. Kò sí nǹkan tó yẹ kó jẹ́ kí anybody, any useless animal tí ò ní tìjú, aláìnírònú, aláìlọ́pọlọkan, táwọn ìjọba tó kó síbí kan, pé kó jẹ́ kó máa sọ̀rọ̀ dúdú tẹ̀ lórí láti máa ba career ẹ̀ jẹ́. It is wrong. Okoto.
ga o. Kí wọ́n tiẹ̀ lọ́kọ kí wọ́n má gbádùn látàárọ̀ dalẹ́. Ayé onírun lẹ́yìn. Ayé àbìdíyàn. Aṣara gẹ́rẹ́rẹ́. Jọ gangan ló máa dé. I'll be back in 2 days. 2 days. So, mi ní pẹ́. Mo pé this submit tó kọ wà very important kò ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ máa lọ fún, you know. But you know I miss you. I know. I'm gonna miss you more, but you know, èèyàn gbọ́dọ̀ ìjáfara lé o, ṣọ́rọ̀ mi yẹ. Ìṣòro gbogbo àwọn submit yìí bí mo ṣe ń lọ ìlú dá o. Ṣé mo pé gbogbo ẹ̀ lọ́ máa put together tí mo máa fi di associate professor. Àbí o kò fẹ́ jẹ́ kọ́pẹ́ wà lójú kan ni. O mọ bó ṣe máa ń get fún. Kò dẹ̀ dá. You know I want you to become a professor now. Like I want it so bad. Yeah, I can't wait. So, more reason why I need to go. Yeah. No, I'll be back in no time. Sure, I want to come again after the summit. I want to see my dress here for another 2 to 3 days. So, if I get 5 days. What am I saying? One more and one look could do. Oh, they mọ̀ pé mi tí mo mọ̀ pé mo fẹ́ rú lẹ́nlé. Ẹrù tó wà nílé àwọn tó ní ń ta ò common. Ẹ̀yin máa tún dára mi láàmú sí. Ẹ̀yin máa bọ̀ kí n wá handle nǹkan mi. Àwọn. You are doing well. Mo kúrò gbogbo tó ń sọ jẹ́ kó rí mi máa wú. Jọ̀ọ́ kí n bàjẹ́ kó rí ẹ wú orí ta ní kí n lọ jẹ́ kó máa wú. So ma worry, in no time I'll be back. So. Ṣé a máa gbàgbé pé ẹni yan ń lé. Ṣé ti gbọ́? Ìgbà orí tí ó ní mo ti sọ yìí máa. Iyán tó wà nílé gan-an ilé jẹ́ tán. Tí ń fi wo eyín. Tí gbogbo eyín ò fi lọ lẹ́nu mi. Don't worry, baby. I'll be back in no time. You know I love you, right? Yeah, and I love you too. Oh, shit, babies. Oh, shit, on me. Don't worry. Okay. Ready? Lady. Hey. O lè ṣá mi jẹ́ kí n tó lọ àrí kí ló fẹ́. See. Ìyẹn tó ṣe ẹ̀yà. Yóò máa lọ. Èjì ń jó rice. Mọ́. Ọpẹ́lọpẹ́ rẹ, ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbáyẹyẹ mi, ọpẹ́lọpẹ́ rẹ. Kí la bá máa wí? Ọlọ́run ṣe o. Ìyà ọba máa jẹ mí o. Ọlọ́run ṣe wá rí ètò ṣe fún mi. Mi ò tún kọjá àyè mi mọ́. No. Mi ò tún dáṣọ orú èṣòro mọ́. Wo tó bá ti kù díẹ̀ báyìí kí n ṣe Ọlọ́run jọ̀ọ́ rán mi létí. Bàbá rán mi létí gbogbo wàhálà tí mo go through tí ọkàn mi pòrúurú. Bàbá jọ̀ọ́ rán mi létí, fà mí létí báyìí kó fà nànànà kó fẹ́ já. Bàbá ẹ jọ̀ọ́. Okoto. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ta ló wà ńbẹ̀ o? Baba Demola ni o, Alhaja. Wọlé. Salaam alaikum. Alaikum salam. Alhaja. Orin re. Bó bá mi re. Salaam alaikum. Alaikum salam. Salaam alaikum. Ṣé dáadáa ni? Dáadáa ni. Ǹlẹ́. Gbogbo ilé ńkọ́? Wọ́n wá. Ẹ̀lẹ́. Àwọn ládé náà ńkọ́? Ó máa wà lọ́dọ̀ àwọn tẹ́nàntì mi. Bá mi jẹun. Ẹ ṣeun gan. Ẹ ṣe. Kí ló di sẹ́ẹ̀kẹ́ yìí? Punch ni. Punch. Punch. Ìwà àtàlẹ́jà. Alhaja bá a ṣe máa ń bínú nu o. Olórí burúkú kan táyẹ̀ ti bàjẹ́ ni o. Olórí burúkú tó jẹ́ pé ó máa ṣòfò mọ́ tilẹ̀ ni o. Tẹ bá rí kinní ọ̀hún bí àkànmọ́lé èṣù báyìí ni.
bí kéèyàn náà mú nǹkan kéèyàn sì sọ ẹnu lórí burúkú ọmọ lọ fọgbà ìyá Adémọ́lá ń dì mọ́ ni ìyá Adémọ́lá tí èmi tí mo mọ̀ ìyá tí mo jẹ́ ṣé bí ẹ̀yin lẹ ṣe ìyá Kíìmù gan ọkọ ló ṣe ìyá ọkọ níjọ́ tí a lọ tọrọ ìyá Adémọ́lá ṣé bẹ́ẹ̀ yìí gan ni mo kọ́kọ́ mú lọ bí gẹ́gẹ́ bí ìyá ọkọ ẹ mọ wàhálà tá a ṣe kí bàbá ìyá Adémọ́lá tó gbà tó ní èmi o ọmọ òun ò lè fẹ́ kinní kan kò ní iṣẹ́ lọ́wọ́ o ṣé bẹ́ẹ̀ yìí lẹ sọ fún pé mo ní iṣẹ́ lọ́wọ́. adọ̀bálẹ̀ òun ló wà lọ ń jà káàkiri àdúgbò ni wọ́n fi ṣe é léṣe tán fapá sí ẹ lára báyìí. Akíìmù ṣé bí mo sọ fún ẹ pé kó má máa jà káàkiri mọ́ ó dẹ̀ mọ àwọn ọmọ yẹn kàn á mú gòbá yìí sìn kàn bò mọ́ orí ẹ̀ kọ́tà ẹ̀ wá kú dànù in fact ọ̀tá ẹ̀ wo ló fẹ́ kú ṣèbí wọn náà fẹ́ bógò mọ́ lórí wàá kú ni wàá kú gífà ayé wa sọ pé èdè ni ọmọlọ́mọ tó lóun torí ẹ̀jà wàá wá dẹrù sí lágbádá wàá dà sí ó gọ̀ọ̀dù bá a sọ a ní ikú ẹ̀ ló gbà kú ó gbà pé ẹni bọ́ọ̀dì kú ikú mú ẹ kú okú tú ẹ ó ti yẹ torí obìnrin lásán obìnrin ń jà káàkiri torí obìnrin well next time tí n bá tún gbọ́ pò jà fúnra ra mi ni máa pọ̀ ọlọ́pàá mú ẹ. Alhaja. Ọ̀sẹ̀ méjì ni màá jẹ́ kó ló ń bẹ̀ ọ̀sẹ̀ méjì yẹn wà ń jẹ́ lásán o màá ní kí wọ́n bá mi fi ẹ́ sí cell 1 ó mọ cell 1 ó mọ cell 1 àwọn kírímínà táyé wọn ti bàjẹ́ tó yẹ pé tó bá mú wọn lé nísìn tó bá fi wọ́n lẹ̀ láàárọ̀ kí wọ́n tún tó pèrún àyílà wọ́n á tún ti padà sẹ́wọ̀n àárín wọn máa ní kàn fi ẹ́ sí wọ́n á wá lù ẹ́ ṣọfẹ́ máa jà ni wọ́n á lù ẹ́ débi pé tó bá rí tó ń jà ń bí báyìí ó máa gbọ̀nà báyìí ni ó ní ìrànù àgbàyà. ẹ mọ bínú Alhaja kì í ṣẹjọ́ èmi náà Alhaja ẹ mọ bínú kì í ṣẹjọ́ èmi náà tí bá ṣe pé ojo lórí ibú ẹ̀yin mọ̀ pé mi ò ń kọ̀rọ̀ sí lẹ́nu. ìwọ odidi bá lè lé. ìyá Kíìmù gan bá ń sọ mo lè mọ́ gbọ́. ó wá fẹ́ kọ́ máa fi ẹ́ bú wa ládùúgbò. ẹ sì bá ṣe pé olórí burúkú ẹ̀yin náà wò kéèyàn sí wò kí rú yín kọ́ ọmọ tẹ́yọ̀ bàtà sáǹsì mi sí rú yín náà wá sáǹsì mi yóò máa sáǹsì mi. ṣebí torí kú gbáǹdì lójú ẹ ni ọmọ tán ti jọ ń ṣe lẹ́yìn. àwàlá yóò kú ni wàlá Alhaja yóò kú ni tó bá ti yan láyé ọgbọ bẹ lọ́rùn. tó bá bí ẹrí lọ́jà. Alhaja mi lè dọ́rù rẹ wò máa àmọ́ ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin nìkan mọ̀ mọ́ gbọ́rọ̀ sí lẹ́nu bí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wọ́n jẹ́ ń tàn ìjà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o tí ìbá ṣe eléyìí tó gbé ǹdẹ́yìn tó jẹ́ pé onímọ̀ ètò bá mi dọ́dọ̀ yín lónìí ibi gbogbo òní ìlà bá fi tó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa àmọ́ tó bá jẹ́ pé torí pé lẹ́nu ẹ̀ sọ̀hún à ń gé ẹ lọ́wọ́ tó ń bọ̀ rùkà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Akeem eré ló máa rò pé mo bẹ̀ ṣe o tí bá tún gbọ́ kọjá máa tiẹ̀ mọ́lé fúnra mi kí ni nǹkan tó fẹ́. kọ́ má bàa ṣe wọ́rọ́kọ náà ni torí ọmọ yín náà mo fi wá Alhaja torí Demola. kí ló ṣe Demola. kò sí nǹkan kan tó ṣe ẹ fọkàn yín balẹ̀ kí nǹkan má bàa ṣe náà ni nǹkan tí mo bá wá àwọn oníléèwé rẹ ni o kọ́mọ wọlé lọ́sẹ̀ kan sì lé ọmọ pé kó mọ oṣù tó wà. wọ́n ṣe ń ṣe ń sìn nìyẹn. lọ́mọ tó jẹ́ pé àwọn gbogbo eléyìí tí wọ́n sáré káàkiri àwọn ni wọ́n fa gbogbo eléyìí o kí ọmọ máa ràn lọ́wọ́ nídìí iṣẹ́ mi kó tó lọ skul. kò ní lè ràn ẹ́ lọ́wọ́. wọ́n ní kíní o ẹ̀ ń mọ́mọ́ ẹ̀ ń darí rẹ̀ síbi tí ò ṣe kíní o owó rẹ̀ ni lólókèlè tó jẹ́ pé ọgbẹ́ni òkè tí ọwọ́ ti. ó ti lè rojọ́ jù lẹ́sìn náà fi jú ẹlẹ́nu kékeré ni èló gangan lẹ̀ ń wá ọmọ yẹn ò lè máa bẹ ṣiṣẹ́ ọwọ́ kankan kó tó lọ skul fún àǹfààní ara ẹ ni. Alhaja èmi náà ti gbìyànjú àmọ́ pẹ̀lú gbogbo ìgbìyànjú mi ó kù bí ọwọ́ 10. 10,000. bẹ́ẹ̀ ni Alhaja. kò sí wàhálà. ẹ̀sìn mo jẹ́rìí. sórí kò ń ṣe pé kò sọ́wọ́ lọ́wọ́ mi lé ṣùgbọ́n owó tó wà lọ́wọ́ mi mo ti ṣàdéhùn fún kan lára àwọn customers mi pé kó wá gbowó ẹ̀ in fact ó lè bá ẹ̀ ń bí báyìí kó tó dìde ó dẹ̀ mọ́ paládéhùn ní mí ṣùgbọ́n tí Kàfáyà bá ti ṣọ́ọ̀pù dé lálẹ́ màá ní kó wá kó 10,000 yẹn fún ẹ kó dẹ̀ make sure pé àárọ̀ kùtùkùtù lọ́la báyìí
o lọ sí school ẹ o lọ sanwó. ẹjẹ ẹ ti Alhaja ẹ pẹ́ fún mi o. Àmín. Alhaja ẹ pẹ́ fún mi o. a pẹ́ fúnra wa. ẹ pẹ́ fún mi o Alhaja. Ọlọ́run á wá àwọn ọmọ. yìí sì máa rí bá o Alhaja yìí máa rí bá o ẹ pẹ́ fún mi o. Ẹ̀yin náà mọ̀ kò sí ikú kan tí ó gbà yín lọ́wọ́ mi o. Àmín. bí kú bá máa pín kún sára kò ní dọ́dọ̀ yín o. Àmín. Èmi ò ní jà kiri bíi tiẹ̀. Alhaja. Bẹ́ẹ̀ bá jàjà òṣì káàkiri tó bá kọlu kú fúnra rẹ̀. Alhaja. Mo ti sọ fún ẹ. mo sọ fún pé yín ò ní ṣẹlẹ̀ mọ́. Kọ́ má tún lọ nà ẹ́ bó lójú gbà owó lọ́wọ́ ẹ̀. Alhaja mi Alhaja kì í máa ṣeré Alhaja kì í máa ṣeré àwọn náà máa forí kó nǹkan kì í máa ṣeré Alhaja kí wọ́n tó fọ́ọ̀sì mi kánú mi ó tó wú bá kì í máa ṣeré wọ́n máa forí kó nǹkan eléyìí tí ó ti wà lórí ẹ̀mọ́yé tó wà lọ síbítù nínú wọn kì í máa ṣeré wọ́n máa lọ fọ́másì kì í máa ṣeré Alhaja. Ó ní mo ti sọ fún ẹ yẹn tó bá tún ti jà. Àwọn ọmọ wa ń kọ sí wọn mọ fún yín wàhálà púpọ̀ ní bí wọ́n rí sọ́ọ̀bù báyìí. Rárá àwọn pọ̀ ṣùgbọ́n bó lè yọ fẹ́ tí wọ́n sí. Dọ̀ ẹ sì ọ̀gá yìí. Kò síbi tá a máa tì wọ́n sí ó sàn ju kolúwẹ̀ kó a máa dá wà béèlì léèsì mọ́jà máyà kiri láàrin ọjà. Ẹ̀yin yìí ti ń pọ̀ ẹ̀yin ìṣèyàn bẹ́ẹ̀. Iṣẹ́ náà máa sọ pé àwọn lolúwẹ̀. Kò sẹ́ni tí wọ́n mọ̀ pé ẹ̀ service. Alhaja ẹ̀ service. Mi ì ṣe kí ni. Ẹ̀ service. Mi ì service. Alhaja. Selfish. Alhaja kì í mọ̀ sí ilé ìbò ṣe ní gbogbo wàhálà tí ń ṣe kiri kí Demola lè sọ gbogbo ilé ìta ò lè sọ èmi ò ráyà ń sọ ẹ̀sẹ̀. Ibi tí problem ẹ wà gan-an yẹn èyí ò kí ń dàgbà jù àti kẹ́kọ̀ọ́ ṣebí mùsùlùmí ni ẹ́ kódà gan-an ànábì wa Rasulullah sallallahu alaihi wasallam ó ní pé ká wá ìmọ̀ lọ kódà kó jẹ́ sórílẹ̀-èdè China kò sígbà téèyàn ń gbọ́n tán. Demola wáyàn. Kò burú. Demola wá. Ó ní dúró jẹun. Ẹ wo Alhaja ẹ jẹ́ mọ́ lọ sẹ́ rí ẹ sáà mọ ìyàwó yín tí mo jẹ́ ń bí pẹ́rẹ́ tí mo ti lo lóòdì tó ní mo jẹ́rìí ẹ̀yin ó tò síyàn tí gbogbo yóò dọ̀ fún ni yóò dókè báyìí. Kò burú. Kọ́ wá dé lá ní mo lọ wá obìnrin ni kọ́ máa di pé Alhaja mi. Ǹlẹ́ wo eré ló máa rò pé mò ń bẹ ṣe o tó bá tún jà tí bá gbọ́ ìyá Akeem gan-an kò ní lè gba béèlì ọ̀sẹ̀ méjì ló máa fi wà ń bẹ̀. Alhaja kò lè síyàn mọ́ wọ́n ti jẹ sáàsì yìí tí ìbá sẹ́yìn ni. wọ́n ní kásán sí i. ara wọn lè sí ẹ bá sòsì sí ó ṣe ni. àfáyà fún ẹ lóyún yẹn lálẹ́. mo ti gbọ́ ìyá mi òsì ó ṣe ni mo ní yóò sí o. Akeem ọmọ dáadáa dẹ̀ ní bọ́ọ̀ iná o sí ara nǹkan tá a ṣe máa ń ní kàn lọ school nìyẹn ká nípò lọ school ni kò ní máa jàjàyà káàkiri ìyàwó ẹ̀ tó mọ̀ bóyá boyfriend ẹ̀ lẹ́ni tó ṣèṣì gbáǹdì lójú ẹ̀. Okoto, Okoto. Wọ́n ti ṣe ọjọ́ mi yìí ti ń flow dáadáa sí i. Tẹ́lẹ̀ ọkàn máa drop. Aunty Esther. Màá fẹ́ bi yín ní question kan. Question wo ni? wá pé tó gbogbo bẹ́ẹ̀ mo bínú gidigidi gan ni. Mo mọ̀ pé mo ní láti find what to tell my wife kó tó di pé mo kúrò nílé you get. You welcome me at what you have to tell your wife kó tó kúrò nílé. I've been standing by the road now. Look at my face, my makeup is all washy and I look like a fool. I wonder wọn wo mi bí pé no mo kàn dúró bí ẹni tí ò ní kan ṣàbí bí ẹni tí ò ní bí lọ. Irọ́ ni I'm quite sure pé they are actually looking pé tani beautiful damsel yìí. Ta ló máa rí ẹ tí ò ní wú ẹ̀pẹ́ méjì. Damsel kọ Duracell ni. Ẹni kò má bínú sẹ́. Mo fi mi sílẹ̀. Don't worry, I would find a way to make it up to you. You can now? Yeah. Now you better do that quick and fast.
Don't worry. Because that's the only thing that's going to make me happy. My worry. Oh, shell, baby. Oh, shell. I feel so cheesy. All of me say, "Leave me will smile," because I already thought that when you come, I'm going to fight with you, punch you. The cigar. That's hearing me, but it just makes me happy. That's it. Shit. Let's go. ṣé òótọ́ ni pé tí obìnrin bá ti ní sex pé kò ní máa ní menstrual pain mọ́ àti pé àwọn ọkùnrin ò fẹ́ jí mọ́. ká ló sọ gbogbo dáadáa yẹn fún ẹ fábọ́lẹ̀ pé wo má jẹ́ kí anybody pàjá lọ́bọ̀ fún ẹ o. A rí àwọn obìnrin tán ti dàgbà ń bẹ̀ yẹn tó yẹ pé wọ́n ti bí gbogbo ọmọ inú wọn tán grown up women tó ń dẹ̀ ṣe máa experience menstrual pain. So sex has nothing to do with menstrual pain. It does not stop it. Ṣó ti yé? Do you understand? And about pé àwọn ọkùnrin kan like virgin, ọkùnrin tó bá jẹ́ oníṣekúṣe ló máa rí obìnrin tó jẹ́ virgin tí ò ní appreciate. Okay ma. Ọmọládé, àbúrò náà ti ní sex? Rárá o, ọmọ kékeré sì lè mi o. Very good. Mo kàn ní kí n béèrè lọ́wọ́ ẹ ni. Sorry, abstinence is the key. But tó bá wá dàgbà tó wà rich tó feel like pé o ti rí èèyàn tó like tó dẹ̀ like ẹ, make sure pé o protect ara ẹ. Use condom. Insist pé kó lo condom. And if you're not going to use condom, probably you use pills. Mi tiẹ̀ fẹ́ sex báyìí. Tí n bá lọ gbóyún ńkọ́, alájà kan máa jẹ mí tútù ni. Mistake tẹ̀yìn kankan máa make nìyẹn. Kì í ṣe oyún nìkan ló yẹ kẹ́rù sex fi máa bá yín. There are some other things so pé èèyàn lè contact through sex tó lágbára ju oyún lọ. Like HIV, STIs and so many STIs. Acronym from sexually transmitted infections. So àwọn àrùn ìbálòpọ̀ yẹn ó léwu ju pé mi fẹ́ lóyún. So you have to be careful. Kódà pé alájà tiẹ̀ tí wọ́n ń pè mí báyìí èwo jẹ́ mọ́ ló dàbọ̀ mọ́. Pa ọmọ ìlàdé bọ́ síbí báyìí. Kí ló dé? Ṣé torí ọ̀rọ̀ tá à ń sọ ni fẹ́fẹ́ máa tẹ̀sẹ̀ mọ́rin? Wo nǹkan tá à ń sọ ó fẹ́ máa jọ wípé à ń sọ ìsọkúsọ. Ìsọkúsọ kọ́ o. This is what they call sex education. And ó máa ń wà òkè kò ní irú conversation yìí pẹ̀lú èèyàn tó bá dàgbà jù lọ tó ní experience tó dẹ̀ ní nǹkan tó fẹ́ teach ẹ̀ ju kó lọ máa ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ bá wá ní tẹ́ ń ṣeré tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ní fun you can call it ìsọkúsọ but right now kì í ṣe ìsọkúsọ. ó dà pé òun tiẹ̀ tún máa ń kùn mí báyìí ẹ jẹ́ màá lọ ó dàbọ̀. Oorun kún ẹ lọ́sàn-án gangan. Ó dàbọ̀. Tọ́ oorun ayọ̀ la máa sùn o. Ẹ ṣé mà. Kò kílé oorun kún ẹ lọ́sàn-án gangan. Àǹtí Esther, ẹ wò ó ní question kan tí mo fẹ́ bi yín ni o. Is everything okay? Question me. Very important question. Very important. What is it? Ẹ wò tí ọkùnrin bá ti ní sex ṣé kò ní máa ní menstrual pain mọ́? Idiot. So ọ̀rọ̀ tèmi àti ọmọ yẹn sọ ló fetí kó tó ń fetí gbọ́. Ojú òtí ẹ̀. Mo kàn wá bored ní yàrá náà ni. You were bored. So the next thing that came to your head is spying on people's conversation. I was spying. Ó wà lára ẹ̀ spy. Etí mi kò dédé gbọ́ ni o. Dédé gbọ́. So ẹ ti ń palẹ̀ wọn abọ́ àbí. Sáré fọ ní ìkókè sáré gbatẹ́gùn gan ta ni kò. No, I'm bored now. Àbí jọ gbatẹ́gùn náà. Sáré bá mi ṣan ọkọ tó lọ bá mi gbatẹ́gùn. Well, kàn lè wá ṣòfò kò dẹ̀ kúrò lé. Just like that. As a husband material, Ní kíni? 1 million yards. My
my dear SA fans, thank you for keeping up with me. So right now, I'm about to settle into my room. As you already know, I'm here to unwind, to relax. SA Mama is always busy, and as a result, I had to make out some time, to relax into my schedule. Do not miss a second of my unwinding, my vacation, because we do all of this together. So I'll be coming back to you guys with a lot of updates, and up until then, see you guys later. Mwah. Easy, man. Really? It's a lot of work. You work with vlogs and all this. Bruno, she will unwind me. I'll be working vacation. Hey, look at pots calling kettle black. But uncle, she ben you so pay and of submit nearly. Meanwhile, you are here to submit yourself. No, because if you see difference in bed, submit, it's the same. Oh right, right. You thought submission like And that's it. So, go to school no ni. Could you be lo? What else are we supposed to be doing? Kilo to machine school. At least I wasn't expecting anything that boring. Boring? You got that boring? Of course. Impacting other people's life is boring. Very, very boring, my dear. So, what's your own definition of fun? If impacting other people's life is boring, then I want to know what your own fun looks like. So, you really want to know? I want to know. Alright, let's play a game. Game money. So the game that I play in scene, I majorly play a game here. And I need more people. So I guess I'll go and call Shewan, okay? Okay. Come and play. You're not bad. Well, you see what fun is. Don't keep me waiting. At all. Come on, yeah, come on, phone field. With a wow in position. Impacting other people's life is boring. No, boy, lying. But some of those kids marrying me now. I want that. I'm not worried. At today. At today. Exactly. To get it. So guys, sit down. Come on, Joko. Sit down, okay? Sit down. Come on. Don't worry. We play a game, Abi. So now, because I'm actually saying we're going to play a game. It's called charade. Or game, I need 2 teams. Okay. So I'm going to call our own. So the papers are guessing and saying. So you have to describe any paper that I pick. Why describe it to your teammates without letting he or she see what is written. Okay, anybody you want to call cannot talk. No words, no sound, nothing. Just describe using your body. Okay. Since I see your joke by, so I think this team A, team B. Team B. Time, any time frame. Time, wow, maybe I'll be 30 seconds. 30 seconds. 30 seconds. 30 seconds. You're smart enough, you know it. Okay. So, I call whatever thing if I can describe. Please, I can describe it. I'm thinking. So slow, that's it. Yeah, terrible. If you write it, calm down now. You pass scared. If I see it, what's more? It is not that I will not see it. Maybe it's me that see. You put it. You show it to me. You will not see it. Why are you doing like this? How am I supposed to describe this? You've seen it, Abby? Yes, now. Yes. Yeah, it's time for you to describe. Oh yeah. 30 seconds. Your time starts now. Fat. Fat. Oh, describe that now. Moto. Truck. It's my game, of course. Okay. All form smart. Okay, you describe for me. Are you sure?
Oh, no, okay, let me describe for you. You guys should hurry up, we don't have all day. No, so we're not done with that. Okay, to describe. Okay. Okay, let me describe. 30 seconds. If you guys don't have a word, that's walkover. We are now. Okay. So You put it on a No, phone. describe for me. So put it on my... No, it's describe. No. Describe. Put it on a Describe phone. for on me. our forehead. Don't worry. I'm going to describe it. Bucket. Yepe. Sorry. I'm being sorry. First time. House. Big house. Mansion. Exactly. Easy one la fún wọn ṣá. Check count ni. Let's count. No, a minimum. No. As in 5 marks. I can get the list. I'ma get the small thing. No be me. What's happening now? Kí ló ṣẹlẹ̀? I don't get the job. Okay, chill now. Oh God. Umbo. Sorry. Come, you guys enjoy. This your definition of fun. It's not fun. No. So why does she want that to see people to carry one? You know, I feel bad that Okay has saved me countless times, and I can't do anything for him. Okay, at Simi University. In fact, university not at Pade. And I don't share same courses, same class. I just come by and share exam law, and I cheated. And when we were made to face STC, Okay took the blame for me. But because of his undented record in school, he was only given 2 extra semesters. Oh, really? Baba to be me no going support me, be occasion support me. My father, a professor, testified against me in STC sitting to rusticate me. Me dem got to share phone. I walk off every misoju. But in all of this, Okay never left me. Okay carry to mommy about sense la méjèèjì jọ pín, can share. And even when his mom was ill, he still had my back. Maybe there's something you have done to deserve his love that much. Funny enough, me and I don't know. I can't really remember. I don't think I even did anything for him. He bless me. And now that my friend, this my very good friend, is troubled. And I can't do anything to help him. I know how you feel, but don't be too hard on yourself. If there's something to Mokolishi for now, and Mama pay Obala and Lolong. Modemope Bubun Koti Odarui. When he steps in, everything is going to be fine again. I don't like seeing you like this. Come here. A big hug for you. Everything is going to be fine, okay? Are you not going to choke me? Sorry.
Sorry about that. You'll be fine. See, that was soothing and refreshing. Hug of life. That's the smile. So I need to go now. Oh, okay. Joe, show me the real concept. Oh, Bemo, mo jẹ distributor. John, now just make me finish what you started. Alantere o, alantere o, alantere, 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 alantere o, alantere, màmá ní rodò lọ́wẹ̀. Mo dọ́dọ̀ mo bójú wẹ̀rí. Ọ̀kan ní tí ọ̀kan yàrá. Ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá. Ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Bẹ́ẹ̀ bàbá mi délé. Ẹ kí bàbá mi fún mi. Ẹ kí màmá mi fún mi o. Dojú àlá o, ká tó fi pàdé ṣọmọ.